ẹ jẹ́ ká jọ gbọ́ orin, ẹ gbọ́ bí orin yẹn ṣe lọ, orin bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà. Alhaji Àyìnlá Ọmọwúrà ló ṣeré kan láàrin wọn ni máa explain nǹkan tí Àyìnlá Ọmọwúrà sọ bẹ́ẹ̀ fún wa. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé nínú volume 25x40 side B láyé ń bí kò ní sú wa ṣe inú ẹ̀ lórin wa. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé Alhaji Àyìnlá Ọmọwúrà nínú side A wọ́n fi orin wọ́n fi bá obìnrin wí, ọmọ onígbèsè tó fẹ́ jẹ lérun, àwọn ìyàwó nínàkúnà tó yẹ pé wọ́n ní àkójọ nílé ọkọ tán dẹ̀ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. So nínú side B ẹ̀ ó tún wá fún àwọn ọkùnrin àtobìnrin ní àmọ̀ràn. So ọkùnrin tí ó bá jẹ́ pé ó níyàwó púpọ̀, ẹ mọ̀ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ láyé òde ìsìn tó yẹ pé ọkùnrin á máa fi kan kẹ́kan. So lákọ̀ọ́kọ́ náà ó kọ́kọ́ yọ tọkùnrin fún un, ó wá yọ tóbìnrin fún un. Ló fi sọ pé oníyàwó púpọ̀ ẹ súnmọ́ bí ó àlàyé ọ̀rọ̀ bí lè ṣe ń tura o ni mo fẹ́ wí. Káṣíra wa níyè lódùn o, káṣínilé tí mo fẹ́ kẹ́ mọ̀ kò jẹ́ ká gba òṣìwàwò nínú ilé. Ìyàwó púpọ̀ ó ṣe é fẹ́ o, àgàǹbàgebè ní òwúlò láàrin ìyàwó tẹ́ ẹ fẹ́ jọ ohun ó gbọ́ lẹ́ẹ̀lẹ́nu òsì má máa sọ ọ́ lójú ọ̀tún ni wọ́n lè wúlò tínú ilé ò ní máa gbóná. ẹlẹ́nu fóró baálé ilé o, ẹlẹ́nu fóró baálé ilé o, ronú ẹ wò sí tí o fẹ́ sọ má dá lérò o, ká kó wọn pọ̀ ní rẹ́gírẹ́gí mójú kúrò ní ilé ayé gbà gbogbo ọ̀rọ̀ kọ́ ló ṣe é bínú. ẹ̀rí ìgbà táwọn ilé ajá ni mọ́ra tó kọ bẹ̀yẹn tán ó wá gbé sáìdì bẹ̀yẹn ó wá gbé tì, ó wá kọjú sáwọn ìyàwó náà, àwọn ìyàwó tó jẹ́ pé wọ́n wà nílé ọkọ, kò bá jẹ́ pé wọ́n pọ̀ náà tí ọkọ wọn fẹ́. ló sọ pé ẹ̀yin ìyàwó mo fẹ́ kẹ́ mọ̀ kó yé wáyé ké kí ọkọ kéré bí abẹ́rẹ́ ọkọ lọ́kọ ń ṣe. mo fẹ́ kẹ́ mọ̀ kó yé wáyé ké kí ọkọ kéré bí abẹ́rẹ́ ọkọ lọ́kọ ń ṣe. Àyìnlá wa lo séréńgé lára ni ọ̀hún ní kéré kan mọ̀ ẹ̀yìn sìgá ọkọ lè kéré, ọkọ náà ló pè kì í ṣe oko ṣó ti yẹ yín so. ọkọ lè kéré ẹ mọ̀ ọkọ lè rí jánkélé báyìí, ẹ mọ̀ káwọn ọkùnrin kan wà wọ́n pé bọ́ọ̀dì wọn báyìí kékeré báyìí ni wọ́n. bẹ́ẹ̀ náà ni bí ká sọ pé I'm sorry to say this, ká sọ pé bí àwọn àràrá yẹn náà ṣe ẹ understand àárín yẹn. I'm sorry to say this mi ní nǹkan tí mo sọ fún gbogbo àwa tí a bá jẹ́ àràrá tá a bá wo fídíò yìí mi tako bọ́ọ̀dì wa mọ̀ mo tún fi sọ̀rọ̀ náà ní so. Àyìnlá wa ní ọkọ lè kéré kó má ju jìgá àmọ́ nǹkan tó ń jẹ́ jìgá. ọkọ lè kéré kó máa ju jìgá o, àmọ́ nǹkan tó ń jẹ́ jìgá. ọkọ ló ń ṣe lórí aya pàǹkéèké iṣẹ́ ooru kì í ṣe kékeré. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jọ̀wọ́ ìrànlọ́wọ́ yín la nílò lórí stúdíò wa kékeré tí à ń bá lọ. a nílò sólà ni ẹ jọ̀wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a lè lo náà nẹ́pà, ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ẹ ṣeun. ẹ pọ́n kọ́lé lórí iṣẹ́ tẹ̀gbọ́n ò lè ṣe é, bàbá yín oníṣe níbẹ̀ la ṣe pé ẹ dìpò ọkọ yín mú, ẹ̀gbọ́n yín oníṣe níbẹ̀ la ṣe pé ẹ dìpò ọkọ yín mú. ẹ̀yin tẹ́ ká wà rí yẹn Àyìnlá Ọmọwúrà ó tún pọ́n ìbálòpọ̀ lè. ó ní pé iṣẹ́ òru kì í ṣe kékeré because Àyìnlá Ọmọwúrà believe pé most àwọn ọkọ àtìyàwó mi òru ló máa ń jíra wọn pẹ́pẹ́pẹ́ ó yá ìyá alágbájá ẹ̀jẹ̀ àṣeré ṣe understand. so iṣẹ́ òru kì í ṣe kékeré, iṣẹ́ tí ẹ̀gbọ́n ò lè ṣe, ẹ̀gbọ́n ò lè wá bẹ́ẹ̀ tọ́jú bùkátà ẹ̀ torí ó náà máa ní bùkátà tiẹ̀, ẹ̀gbọ́n ò lè bẹ́ẹ̀ sùn, ẹ̀gbọ́n ò lè máa bẹ́ẹ̀ rán ọmọ lọ school, ẹ̀gbọ́n ò lè máa bẹ́ẹ̀ tọ́jú ilé ẹ̀, ọkọ ẹ̀ ìwà àtọkọ ẹlẹ́jọ́ ní yàtọ̀ sí pé ọkùnrin ọmọ àbúrò ọ ẹ̀gbọ́n kọ́ tiẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀gbọ́n ó kàn ń pẹ́ ẹ̀gbọ́n díẹ̀ pé ẹ̀gbọ́n ẹjọ́ kò sówó lọ́wọ́ mi kíní kan, ẹ̀gbọ́n ò ní right láti bẹ́ẹ̀ tọ́jú bùkátà ẹ̀, ìwà àtọkọ ẹlẹ́jọ́ ní bùkátà láti tọ́jú, so ẹ̀gbọ́n dẹ̀ lè bẹ́ẹ̀ sùn. and iṣẹ́ ìbálòpọ̀ Alhaji Àyìnlá Ọmọwúrà tó pọ́nlé láàrin ẹ̀ pé iṣẹ́ òru kì í ṣe kékeré, ẹ̀pọ́n kọ́lé lórí iṣẹ́ tẹ̀gbọ́n ò lè ṣe, bàbá yín ò ní ṣe níbẹ̀ la ṣe pé lẹ́dìpọ̀ ọkọ yín mú. bí àárín ẹ̀ ṣe lọ nìyẹn. ẹ ṣeun. Fẹ́mi ọmọ Ògúndèyí tí gbogbo yín mọ̀ ti fẹsẹ̀ múlẹ̀ náà ni òun lórúkọ tèmi. ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ nípa stúdíò wa tá à ń ṣe lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, àkáǹtì nọ́mbà mi rè fẹ́yìn tẹ́ bá fẹ́ ràn mí lọ́wọ́, ẹ ṣé gidi gan.